Ile-Ẹjọ ti gba béèlì gómìnà Kwara Tẹlẹ Abdulfatai Ahmed pẹ̀lú Aadọta mílíọ̀nù náírà. Ilé-ẹjọ́ gíga kan tó fìlú Ìlọrin ṣe ibùjókòó ti gba béèlì gómìnà ìpínlẹ̀ Kwara Tẹlẹ Abdulfatai Ahmed pẹ̀lú Aadọta mílíọ̀nù náírà lẹ́yìn ọjọ́ mẹ́rin lákàtà àjọ EFCC. Àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crimes Commission EFCC ló wọ́ gómìnà Tẹlẹ rí ọ̀hún lọ síwájú ilé-ẹjọ́ gíga lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kejì yìí lórí ẹ̀sùn ìkówójẹ tí wọ́n fi kàn án. Àwọn ọlọ́pàá kò fún àwọn akọ̀ròyìn láàyè láti wọlé lásìkò tí ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́. Ahmed ló jẹ gómìnà ìpínlẹ̀ Kwara láàrin oṣù karùn-ún ọdún 2011 sí oṣù karùn-ún ọdún 2019 táwọn EFCC sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí bílíọ̀nù mẹ́wàá náírà tí wọ́n lò pòórá lásìkò tó fi ń ṣèjọba. Nígbà tí wọ́n ka ẹ̀sùn sí olùjẹ́jọ́ létí, ó ní òun kò jẹ̀bi ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kan òun yìí o. Adájọ́ wa gba béèlì rẹ̀ pẹ̀lú Aadọta mílíọ̀nù náírà àti onídùúró méjì tí àwọn méjèèjì yóò ní dúkìá nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí adájọ́ Evelyn Ayadike ṣe là á kalẹ̀, àwọn onídùúró yìí gbọ́dọ̀ máa gbé ní agbègbè ilé-ẹjọ́. Olùjẹ́jọ́ náà sì gbọ́dọ̀ mú ìwé ìrìnnà rẹ̀, ìyẹn pásítọ̀tì, kalẹ̀ nílé-ẹjọ́ nítorí kó má bàa ní àǹfààní láti kúrò ní Nàìjíríà. Ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 25 àti 30 oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.